dẹ̀ ní kí n sọ fún gbogbo àwa ọmọ Àkókó wípé àsìkò tó láti wá tún ìlú wa ṣe. Èmi gbà láti padà sílé láti Ẹ̀sàpọ̀, kì í ṣe pé mi ì ṣe dáadáa lẹ́sàpọ̀. Láti 2008 ni bàbá bíṣọ̀bù tó jẹ́ olùdarí wa ní gbogbo Nàìjíríà ti sọ fún mi, ìyẹn Private Akínọlá, ní pé Bada, why don't you go back to Àkókó to help the people because of all these challenges? Ibi tí wọ́n sin bàbá àbísí, tí wọ́n sin bàbá àbísí, ó gbọ́dọ̀ wá dáhóró bí, ó gbọ́dọ̀ dáhóró. Àwọn ọmọ Àkókó tó ń jáde lọ ń wáṣẹ́ lọ sí Ìbàdàn, wáṣẹ́ lọ sí Èkó, tìtorí pé kò síṣẹ́ nílé ni. Àwa tá a jẹ́ ọmọ Àkókó ṣèbí ní Ọ̀wọ̀ nísìnyí, àṣìbà àti àwọn kan dìde wọ́n dá yunifásitì sílẹ̀. Ìyẹn tún pèsè iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ìyẹn tún mú ògùn padà sáàárín ìlú. Bẹ́ẹ̀ náà